kí gbogbo àgbáyé bá yín ṣe àmì àdúrà. Ọlọ́run ṣàánú fún mi. 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 Àmín lórúkọ Jésù. Pé nígbàgbọ́ ní àdúrà. Nǹkan tó ń pè ní àdúrà, nǹkan tó ń pè ní àánú kó tó di aago 3 ẹ̀yìn Ọlọ́run á yàn dá. Àmín. Jésù Kristi Olúwa wa. Ẹ dẹ̀ nígbàgbọ́ ní àdúrà. Ọlọ́run ní kẹ́ ẹ béèrè nǹkan tẹ́ ẹ fẹ́ kí gbogbo àgbáyé bá yín ṣàmì sí ẹ súnmọ́ bí. Àdúrà. Mo bèrè fún ìbùkún àtòrí Ọlọ́run. Àmín. So kọ́lọ́run bá tó bẹ̀ fún orílẹ̀-èdè kó fún nísinmi Àmín. ọkàn àti àlàáfíà. Àmín. Orúkọ́lọ́run ló Orúkọ sọ̀rọ̀. Jésù Kristi Olúwa wa. Àmín. Àdúrà yá gbà. Torí pé nígbàgbọ́ ẹ béèrè nǹkan tẹ́ ẹ béèrè Ọlọ́run á pàṣẹ sí. Àmín. Àwọlá àkókò yìí, àwọlá ibi tá a wà yìí, àwọlá gbogbo àgbáyé tó fẹ́ rí, á pàṣẹ sí ìbéèrè yìí. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. God said, Ọlọ́run ní pé kó béèrè nǹkan tó fẹ́ kí gbogbo àgbáyé bá yín ṣàmì sí. Yeah, ask for whatever you want. Let the God do it. I know Yoruba, sir. I know Yoruba. You hear English? Yoruba Oh, yeah, speak your language. Yes, And Yoruba, I do. pray to Allah. Let God give you whatever you want. Alhamdulillah, sir. Alhamdulillah, we got meta 2,000, 4,000, 5,000, Abode, 800, 700, 900, sir. You said? Amen. Amen. Thank you. God will bless you. Yeah, your prayer will be answered. Hallelujah. Ẹ béèrè nǹkan tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run kí gbogbo àgbáyé bá yín ṣàmì sí. Ìwé ọkọlọ kò ṣeré lá fún mi. Àmín. Ìwé ọkọ fún mi ní àlàáfíà. Àmín. Kó fún mi ní ìbùkún Àmín. àti ìfọ̀kànbalẹ̀ ńlá. Àmín. Àmín. Ó dẹ̀ jẹ́ kí n déjọba ọ̀run. Àmín. Àmín. Torí pé ẹ ní ìgbàgbọ́ ẹ sì béèrè àwọn nǹkan wọ̀nyí lábẹ́ bó ti wù kí orí láti sínsìn lọ Ọlọ́run àjogún ẹ̀ fún Àmín, yín. àmín, Lábẹ́ bó ti wù kí orí Ọlọ́run àfáyé yín àmín. dára. Ọlọ́run SBJ ọ̀ṣọ́fà ó máa dá wa lọ́lá. Àmín. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Owó lọ. Ọ̀rọ̀ Ọlọ́run lẹ́fẹ́ gẹ́tì sà. Ọlọ́run ní pé wọ́n ti ń gbọ́ ọ̀rọ̀ yín already. Ọ̀rọ̀ Ọlọ́run ní nǹkan tẹ́ ẹ fẹ́. Ó ní kẹ́ ẹ béèrè kí àgbáyé bá yín ṣàmì sí lọ́wọ́. Olódùmarè, in this year, I want to go to Asia country, which is USA, and I want house, plenty money like billions and many cars. Amen. And I want my pikin to let them know that in this world, and my wife and my family, I want the great. Amen. So Olúwa ti gbàdúrà tẹ̀yin náà, Àmín. ó ti dára fẹ́yìn náà. In Jesus name we pray. Amen. Uncle, Cheve Gbadsi of God, you know it. God asked me to tell you to ask for mercy in 21 times. Can you start? I should ask for mercy Yes. in 21 times. Yes. Lord, give me your mercy. I need 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 your mercy. Mercy, I need your mercy. 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 God Almighty, Ọlọ́run tó ní ìgbà àti àkókò yìí, láti ní ìlọ ẹ̀ máa rí àánú Ọlọ́run gbà. Amen. The mercy of God will speak for you. Amen. In your work, where you are going to, that you are checking time, on getting there, you will see the hand of God. The mercy of God will speak to you. Amen. In Jesus' name we pray. Auntie, do you have interest? Amen. Thank you. Ní àánú. Ọlọ́run ní sọ fún yín pé kẹ́ ẹ béèrè fún àánú 21 times. Kí gbogbo àgbáyé bá yín ṣàmì sí. Okay. Kí n gbàdúrà bí? Ẹ gbàdúrà. Olúwa mo béèrè fún àánú ní gbogbo ohun tí mo bá ń ṣe. Olúwa jẹ́ kí àánú ẹ̀ kó máa bá mi lọ. Jẹ́ kí àánú ẹ̀ gbogbo àwọn ẹbí mi jẹ́ kí àánú ẹ̀ kó máa bá wọn gbé.
àti gbogbo àwọn tó bá jẹ́ ìrànlọ́wọ́ wa náà jẹ́ kí àánú ẹ̀ kó máa bá wọn lọ ní gbogbo ohun tá a bá ṣe Olúwa jẹ́ ká máa rí pàṣẹ àánú ẹ̀ ń bẹ̀ àánú ẹ̀ kó máa sọ̀rọ̀ lórí ayé wa àánú ẹ̀ kó sọ̀rọ̀ lórí ògo wa àánú ẹ̀ kó máa sọ̀rọ̀ lórí iṣẹ́ wa àánú ẹ̀ kó máa sọ̀rọ̀ lórí gbogbo ohunkóhun tó bá ní orúkọ wa tó jẹ́ orúkọ wa ó ní ṣe pẹ̀lú orúkọ wa àánú ẹ̀ kó máa sọ̀rọ̀ lórí orúkọ Jésù Olúwa wa. Àmín 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 àmín. Àánú Ọlọ́run ní pé láti sísìn lọ sí àánú tẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run láti sísìn lọ ní gbogbo oníṣẹ́ bá díẹ̀ máa rí àánú Ọlọ́run bẹ́ẹ̀ ni kó rí ó sì rí bẹ́ẹ̀ Jésù Kristi fún wa àmín àmín lórúkọ Jésù. Even though God, that's the why I put it on this. What do you put? That's why I put on this. This thing of company. I know. This thing is more than company and more than everything. Do you know what it is? Do you know what it is? God asked me to tell you, you should ask for mercy in 21 times. We are start. Mercy, 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 mercy. I did not want it. God will give you mercy. Amen. Mercy of God will speak on you. Amen. In Jesus' name we are praying. Ẹ gbàdúrà fún yín. Ṣé kí n gbà síta? Ẹ gbà síta. Okay. I want my approval to come speedily. Amen. And then I want to be maritally settled. Amen. That's all. Because you believe, God will. Ó ní kẹ́ bèrè nǹkan tẹ̀lé. Gbogbo tí mo fẹ́ Ọlọ́run ti mọ̀, onímọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run ti mọ̀. Ọlọ́run á mú gbàgbọ́ yín lára rẹ̀. Gbogbo nǹkan tọ́lọ́run mọ̀ á ṣe fún yín láti àlàáfíà. Mo fẹ́ kí Ọlọ́run kí ó lànà fún mi ọ̀nà ayọ̀ ọ̀nà ìgbéga kí n má ṣẹ̀rọ ẹgbẹ́ kí n rí lọ́jọ́ orí lò. Àmín lórúkọ Jésù. Torí pé ní ìgbàgbọ́ Ọlọ́run á pàṣẹ sí àgbèrè gbogbo àdúrà tẹgbà abílẹ̀ tẹ̀rùn tí gbà Ọlọ́run á bá yín gbà á pàṣẹ sí. Gbèsè ayé yín á yí padà sí ẹ. Orúkọ mi ni Wòlíì Ojútùú. Látẹ̀ní ìlọ ẹ ti rí ìgbàlà. Ẹ lọ ṣùgbọ́n ní orúkọ Jésù. Àdúrà ní kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn gbogbo nǹkan. What you want. Let the whole world say amen. So it's your face. Just pray for me. Come this way. From our whole language. Any language. Amen. Thank you, my brother. God will answer your prayer. Uncle. Ọlọ́run rán mi sí ó ní kẹ́ gbàdúrà kan tẹ́ fẹ́. Mo fẹ́ lówó náà ní ìpínlẹ̀ lálàáfíà. Mo fẹ́ ṣe orí ìbárí. Orúkọ ẹ ní ìgbàgbọ́ Ọlọ́run á pàṣẹ sí àdúrà yín. Jésù Kristi. Kí gbogbo àgbáyé bá yín ṣàmì sí. Ọlọ́run fún mi lẹ́nu igun àtàlàfíà ara inú owó lọ́lá ẹ̀mí gùn. Orúkọ ẹ ní ìgbàgbọ́ Ọlọ́run á pàṣẹ sí àdúrà yín. Orúkọ Jésù Olúwa wa. Ìgbàdúrà tó tí mo fẹ́ kí gbogbo àgbáyé Bá yín ṣàmì. tó bá mi ṣàmì sí. Èmi fẹ́ ṣoríire o. Mo fẹ́ lókìkí. Kí Nàìjíríà dẹ̀ dájú báyìí lọ. Ìjọba Àdúrà òṣìṣẹ́. yín á gbà. Àmín. Orúkọ ẹ ní ìgbàgbọ́ látẹ̀lé ìlọ Ọlọ́run á pàṣẹ sí àdúrà yín. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run kò bẹ̀rẹ̀ kúkú. Lórúkọ Jésù, ní agbára di Jésù, Olúwa ṣàánú fún mi. Lówà tí pẹpẹ ni mo wà, Olúwa ṣàánú fún mi. Gbogbo nǹkan tí mo ń béèrè nínú ọdún yìí, Olúwa ṣe fún mi ní ìrọ̀rùn àtàlàfíà. Ẹ̀mí gígùn, owó, àìkúbálẹ̀ ọ̀rọ̀ ni kò ṣe fún mi. Nínú ọdún yìí, má yẹ kán fi òkú mi ránṣẹ́ sílẹ̀. Olúwa ṣàánú fún mi. Ní orúkọ Jésù. Orúkọ onígbàgbọ́. Bẹ́ẹ̀. Ọlọ́run ti fi àṣẹ sí àdúrà. Àmín. Ìgbà tó wọnú ẹ̀. Okay. Àdúrà.
orúkọ Jésù. Àmín. Ẹ sọ̀rọ̀ sókè. Agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ayérayé Ọlọ́run ìyá mi. Kábíyèsí. Mo bèrè fún àánú Àánú. èyí tó tayọ. Àmín. Àánú tó fi bá àwọn ọmọ Ísírẹ́lì rìnrìn àjò wọn. Àmín. Lórúkọ Jésù, àánú tó tayọ. Nítorí pé ọ̀rẹ́ wípé oníbọ̀ ọmọ Ísírẹ́lì bá tilẹ̀ pọ̀ bí ọ̀rẹ́ tí òkun. Olúwa ṣàánú fún àwọn tí wàá ṣàánú fún. Ǹjẹ́ mo bèrè fún àánú èyí tó kọjá òye ènìyàn, èyí tó kọjá òye èmi gangan pàápàá jùlọ tí màá wò pé Ọlọ́run nìkan ló ṣe fún mi. Àánú ni mo bèrè fún, mi ìfẹ́ ẹ̀kọ́ àánú ni mo bèrè fún. Àmín. Lórúkọ Jésù ìṣèlú àwa. Torí pé ẹ ní ìgbàgbọ́ nínú àdúrà. Agbára tó ń bẹ nínú àdúrà á fi ìdáhùn sí ìbéèrè yìí. Àmín Jésù Kristi. Torí pé ẹ ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Jésù. Mátíù sọ pé gbàdúrà gbàgbọ́ ó sì rí gbà. Gbogbo nǹkan tẹ́ ẹ béèrè yìí Ọlọ́run á ṣe fún yín lọ́pọ̀. Àmín Jésù Ọba tó Kristi. ṣogun di ògo Lórúkọ Jésù. nínú oṣù tá a wọnú ẹ̀ Ọlọ́run á ṣogun ayé yín dògo. Àmín Jésù Kristi. Ẹ ti ganu síwájú Ọlọ́run, ẹ béèrè fún àánú. Ọlọ́run á fi àánú ẹ̀ á fi pòǹgbẹ yín. Àmín Jésù Ẹ ti ganu síwájú Ọlọ́run nínú oṣù tá a wọnú Ọlọ́run á fi àánú á fi bọ́ yín yó. Àmín Jésù Ó ní àánú ó ní àánú ṣògo ló ní ọjọ́ ìdájọ́. Bẹ́ẹ̀ni. Torí pé àánú ló pọ̀ jù Ọlọ́run lè ló wá ṣàánú fún àwọn tó máa ṣàánú fún. Ó pa láṣẹ torí pé ọmọ aláṣẹ ni mí. Ẹ rí àánú gbà. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni kí ó rí. Kò ní yí padà. Àmín. Gbogbo àgbáyé bá yín ṣàmì sí. Tó bá di ọ̀wọ́n tó ń bọ̀, ẹ ṣe ìdúpẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Let's face like this. So that the whole world will help you to say amen to your prayer. Just face like this here. For this new month, ask for whatever you want in God. Mercy of God. Amen. I need to favor. Amen. I need to breakthrough. Amen. I need the grace. Amen. I need the marvelous glory. Amen. I need the shine of glory. Amen. God will help me in Jesus' name. Amen. 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 In this new month, this month of February, God will bless you. Amen. Amen. Whatever you lay your hand upon, God will reward you. Amen. Amen. In this new month again, whatever you have been praying for so far that is you have not getting the reply from God, in this new month, God will give it to you. Amen. In Jesus' name we pray. Amen. Thank you, my brother. Come and tell me kẹ́ gbàdúrà. Ọlọ́run ní kẹ́ gbàdúrà. Ẹ sọ fún Ọlọ́run pé nínú oṣù tuntun tá a wọnú ẹ̀. No, I'm not hear Yoruba. You said all of the I above. thought you are going to use small English. God, today is on 1. Tomorrow is on that. Tomorrow is on 1. In this new month, I pray for mercy. Let the mercy of God follow me all the day. I'm already Yes, I'm telling you, so you pray back. okay. Do you understand? All right. Pray for yourself. Okay, God Almighty, in this new month of February, let your mercy follow me in everything I do. In Amen. everything I lay my hands upon, may your mercy speak for me. Amen. In Jesus' name, amen. Amen. Thank you, ma. God will bless you. All your prayer will be answered. Ẹ sọ fún Ọlọ́run. Mo ganu síwájú rẹ Ọlọ́run mi. Mo ganu síwájú rẹ lọ́rùn mi. Wá fi àánú rẹ wá fi bọ́ mi yóò nu oṣù yìí. Wá fi àánú rẹ wá fi bọ́ mi lórí oṣù. Inú oṣù tuntun tá a wọnú ẹ̀rín. Nínú oṣù tó ta wọnú ẹ̀yìn. Wá fi àánú rẹ wá fi pòǹgbẹ mi. Wá fi àánú rẹ wá fi pọ̀ Mo òǹgbẹ. ganu síwájú rẹ Ọlọ́run. Mo ganu síwájú rẹ lọ́rùn. Gbogbo ibi tí èrè mi wà. Gbogbo ibi tí rèmi wà. Wá fi bọ́ mi náà lóṣù yìí. Wá fi bọ́ mi lóṣù yìí. Àdúrà yẹn á gbà. Àmín. Torí pé ẹ ní ìgbàgbọ́. Yes. Gbogbo ibi tẹ́ fokùn oore sí àti ibi tẹ́ fojú oore sórí àtibẹ̀wá yín wá. Àmín. Nínú oṣù yìí ẹ jẹ́rìí ságbára Ọlọ́run. Tẹ́ bá ti wá rí ẹ̀rí agbára Ọlọ́run, ẹ rántí àdúrà tẹ́ gbà lónìí. Ká lè máa yìn Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín. 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 Ẹ wá gbé. Oṣù tá a wọnú ẹ̀ yìí. Oṣù tá a wọnú ẹ̀. Ó ganu síwájú rẹ̀. Ó ganu síwájú. Wá fi àánú fèrè tíṣẹ́ mi. Wá fi àánú fèrè sí iṣẹ́ mi. Wá fi àánú fèrè Wá tíṣẹ́ fi mi. àánú pọ́ mi yó. Wá fi àánú bọ́ mi yó. Wá fi àánú kún ìgbẹ́ mi. Wá fi àánú kò ń Orí bẹ̀. pé ẹ ní ìgbàgbọ́. Gbogbo àdúrà tí ẹ gbà yọ Ọlọ́run á ṣe fún yín lóṣù. Oṣù tó wọnú ẹ̀ yìí, ẹ jèrè ọmọ yín. Ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín. Ẹ jèrè owó yín. Ibi gbogbo tẹ́ bá ti dé àánú Ọlọ́run á máa bá yín débẹ̀. Àmín, àmín. Ká lè yìn Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín. 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 Jésù àlàáfíà. Ọlọ́run
Ọlọ́run. Mo ti ganu síwájú rẹ̀. Mo ti ganu síwájú rẹ̀. Wá fi àánú bọ́ mi yó. Wá fi àánú bọ́ mi yó. Oṣù ta wọnú ẹ̀ yìí. Nínú oṣù tá a wọnú ẹ̀ yìí. Jẹ́ kí n jèrè iṣẹ́ ọwọ́ mi ní Jẹ́ kí n jèrè iṣẹ́ ọwọ́ mi ní rere. nígbàgbọ́. Ọlọ́run á pàṣẹ sí àdúrà yín. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé o pé báwo ní rẹ̀. Wá fi àánú rẹ̀ fi bọ́ mi yó. Àdúrà. Ní orúkọ Jésù, Ọlọ́run mo ti ganu síwájú rẹ̀. Olúwa fi àánú rẹ̀ bọ́ mi yé lórúkọ Jésù. Àmín lórúkọ. Ọlọ́run á fi àánú ẹ̀ á fi fòun gbẹ́yìn. Àmín Nínú lórúkọ oṣù yẹn jèrè ọmọ. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín.